Hello. um Lọ́rọ̀ tá à ń sọ pé àwọn olórí wọ́n ṣe rí Naomi tó jẹ́ pé Naomi wá ṣìpẹ̀ fún kábíyèsí àti ẹ̀pà rọ́pò. Wọ́n ní ṣe ni orí wọn wá tanná, àwọn túláàsì olórí tó wà láàfin tí kábíyèsí, àwọn àlè kábíyèsí. Wọ́n ní kán máa pè wọ́n ní àwọn concubine kábíyèsí. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kún yànmùyánmù pé kábíyèsí wọn ò rójú kábíyèsí ńlẹ̀, wọn ò ṣe, wọn ò mọ̀, kábíyèsí ò dẹ̀ rí tí wọ́n rò láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ká wá sọ pé bóyá ńgbà tí kábíyèsí wà nínú kiní yìí, kó wá ṣẹ̀ wá sọ pé àwọn lòun fẹ́ máa jí rí, àbí kán máa dá ìrònú kún nǹkan tó ń ṣe kábíyèsí. Wọ́n ní kábíyèsí fi ìbínú sọ fún wọn pé òun ti ní kọ́níkàlùkù wọn máa lọ because wọ́n ń dánú bí òun, wọ́n ń dá orú mọ́ òun láàfin. Ẹ̀gbọ́n nǹkan tán sọ pé wọ́n wá sọ, wọ́n ní pé kábíyèsí sọ pé òun fẹ́ settle, pé òun kàn surprise wọn, kóun settle wọn, kán kúrò ní life wọn torí wọ́n ní òun lára. Wọ́n ní ṣe ni wọ́n wá sọ pé táwọn bá tiẹ̀ fẹ́ surprise, tí wọ́n fẹ́ surprise àwọn, ó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti number one. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ láti number one, pé tó bá pé wọ́n fẹ́ surprise wọn, kán sọ iye tí àwọn worth, pé kábíyèsí ò lè san owó yẹn tán fún wọn. Wọ́n nítorí kíni kábíyèsí ò ṣe lè san tán, ṣebí nǹkan tó béèrè lọ́wọ́ wọn kọ́ dẹ̀ sọ. Wọ́n ní kó kọ́kọ́ san ti Naomi, tí Naomi bá ti kúrò, àwọn náà á kúrò. Pé without Naomi kúrò ní ààfin fún wọn, kò síbi táwọn ń lọ. Ẹ rí àwọn túláàsì. Wọ́n ní kábíyèsí wá sọ pé Naomi tó nílé, kí lòun fẹ́ fi price Naomi ṣe? Ṣèbí òun ló ní nǹkan ẹ̀. Ẹ̀yin lè fẹ́ wá jalè tẹ́ ẹ̀ ń bá oní nǹkan du nǹkan ẹ̀, pé nǹkan tó bá lé yín, ó ń bọ̀ wá lé yín. Àṣé torí ẹ̀ ní kábíyèsí ṣe ní Adétutù ó gbọ́dọ̀ wà láàfin. Ó gbọ́dọ̀ wà láàfin, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ àṣepé iṣẹ́ láàfin. Ó gbọ́dọ̀ ṣàṣepé iṣẹ́ fóun láàfin. Ó ní wọ́n kàn ń tanra wọn ni. Ẹ rí pé àwọn people yẹn, wọ́n desperate bàjẹ́bàjẹ́. Wọ́n desperate bàjẹ́bàjẹ́. No. Wọ́n di egungun ẹja. Wọn ò ṣe é tú, wọn ò dẹ̀ ṣe é gbé mì. Àbí irú life wo ló fẹ́ live pẹ̀lú kábíyèsí? Wọ́n ní ṣe ni rárá ṣe ń kan kábíyèsí pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Tí Naomi bá tún wà, wọ́n tún máa ní lára. Ó tó kó máa bú èébú, kó máa báṣe fún gbogbo ìgbà. Wọ́n ní kábíyèsí, ọ̀rọ̀ wọn sú kábíyèsí. Ọ̀rọ̀ wọn sú ká pé tí ò bá jẹ́ pé Naomi jẹ́ àkàndé èèyàn tọ́lọ́run ti dá ni. Ẹ mọ̀ pé àwọn eléyìí wọ́n lè fún yàn ní hypertension. Àrójútó àwọn eléyìí o. Àrójútó àwọn ẹ̀bẹ̀ tí mo mọ̀ pé Ọlọ́run ọba aláàánú á kó kábíyèsí yọ lọ́wọ́ àwọn àjàgà tó kó sí ààfin. Àjàgà ni wọ́n, principalities and powers, òun ni wọ́n. Èèyàn lásán tó dúró dáadáa, àwọn eléyìí lè pa. Àwọn eléyìí lè pa èèyàn, but Ọlọ́run ò ní fún wọn ṣe lára kábíyèsí àti lára Naomi torí túláàsì. Tó wá pé lóòótọ́ ni bá ṣe ń gbọ́ gbogbo kíní, bá ṣe ń wà allegedly, ikú ni wọ́n gbọ́n ṣàrùn. Èwo tún ni kéèyàn tún wá sáà. Wọ́n ní ẹ ti gbọ́ nǹkan tó ló ń sọ. Wọ́n ní
kí Naomi wá láàfin, kí Naomi ṣe kò ṣe dúró sí Àkúrẹ́ kó máa sympathize kó ránṣẹ́ kó sọ pé òun fẹ́ ránṣẹ́ sí kábíyèsí kó sympathize fún lórí afẹ́fẹ́ lórí kínní. Ṣé mọ̀ pé ọpọlọ orí wọn ti yòrò? Wọn ò mọ level tí wọ́n wà níwájú kábíyèsí. Wọn ò mọ level tí Naomi wà ní ọ̀dọ̀ Parọ́pọ̀ àti kábíyèsí. Ẹ rí i pé ojú kòkòrò tó fi ìtorí ẹ̀ fi ọ̀dọ̀ ilé ọkọ wọn lẹ̀, ilé ọkọ àárọ̀ tó yẹ kán tún ṣe tó ò tún ṣe. Òkìní yẹn ti fẹ́ yà wọ́n ní wèrè, kò jẹ́ kí ọpọlọ wọn pé mọ́. Kẹ máa rí ọ̀rọ̀ rádaràda tó ń sọ jáde lẹ́nu. Kí Naomi kúrò fún wọn káwọn tó kúrò. Nílé onílé, ẹ rí i pé Ọlọ́run wà, òun ni olùdájọ́ òdodo. Á san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n ní tí Naomi ò bá kúrò fáwọn Naomi ní kó kọ́kọ́ kúrò láàfin fún wọn. Káwọn tó kúrò. Ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Ẹ̀yin èèyàn mi, ló bá bẹ̀rẹ̀ sí ní kó yànmùyànmù pé kí ni Naomi wọ́n ní ṣe irú situation tí kábíyèsí wá ṣìpẹ̀ fún tí Naomi fi wá ṣìpẹ̀ fún kábíyèsí àti Parọ́pọ̀. Ṣé òun ni wọ́n sọ pé kó ju kíkí yẹn láti Àkúrẹ́ wá sí ààfin? Ìyẹn lè máa fi mọ̀ pé wọn ò mọ nǹkan tó ń ṣe wọn, ọpọlọ wọn ti kú. Ṣọ́rọ̀ nìyẹn. Àfi k'Ọlọ́run kó gba kábíyèsí lọ́wọ́ àwọn òkòkò àtàmọ̀tẹ́kùn wọ̀nyí àti Naomi. Bẹ̀tì Naomi ó ti fi tiwọn, ó ti dà sí wọn láyà. Torí wọ́n sọ pé tí Naomi bá ń bọ̀ láì ààfin, wọ́n náà yìí máa ṣe, ó dàbí kán fẹ́ ṣe official welcome fún. Wọ́n fẹ́ ṣe torí nǹkan tá à ń gbọ́, wọ́n náà fẹ́ pé wọ́n tún fẹ́ ṣe official welcome tí Naomi tó tún wá sáàfin. Bẹ̀tì àwọn èyí tó ń wá tó ń lọ àṣẹ wọn ni wọ́n máa welcome me officially. Ṣé gbọ́ yẹn? In fact, position tí Ọlọ́run fi Naomi sí ní ọkàn kábíyèsí tó fi sí ní ààfin yẹn, lórúkọ Jésù. Ọlọ́run á jẹ́ kó come to pass in Jesus name. Torí àwọn ilé, wọ́n fi ilé àtọ̀nà wọn lẹ̀. Èmi ò tiẹ̀ gbọ́rú ẹ̀ rí. Wọ́n á tún wá máa ra ọmọ fún kábíyèsí nítorí kíni? Ọlọ́run máa pààrọ̀ gbogbo àwọn oníṣẹ́ ibi tó ń jẹ́ kí kábíyèsí ní fọkànbalẹ̀ láàfin. Ọlọ́run máa rán wọn iṣẹ́ o, gbogbo ẹnikẹ́ni yòówù. Mi ì dárúkọ anybody o, bẹ̀tẹ̀ ẹnikẹ́ni tó mọ̀ pé òun ṣiṣẹ́ ibi láàfin yẹn kò ní fara rẹ̀ kúrò láàfin. Ọlọ́run á tú kábíyèsí àti Naomi nínú. Á jẹ́ kán gbéyè ìjọba wọn lórúkọ Jésù. Ọlọ́run á bá gbé. Ọlọ́run ló bá kábíyèsí jọba, kì í ṣagbára yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, nǹkan tí mo ní kí n tún fi sí yín létí leléyìí torí àwọn túláàsì kẹ́ máa gbọ́ ìsọkúsọ ọ̀rọ̀ nígboro ẹnu. Wọ́n mọ nǹkan tó ń ṣe kì í ṣẹjọ́. So ojú kòkòrò ìyàtọ̀ wá sí ààfin yẹn tó wá sọ pé àwọn fẹ́ fi jẹ Naomi. Agbára Ọlọ́run máa dá padà fún wọn ní ìgbàgbà lọ́nà àrà lọ́nà ìyá. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe. Kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Ààbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Ẹ ṣé gan-an ni ẹ kú gbọ́, ẹ kú tẹ́tí sí wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run á ṣe inú iṣẹ́ tí yín náà. Ọwọ́ tẹ fi ń tẹ̀ka, tẹ fi ń share, tẹ fi ń bá mi subscribe. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Nǹkan rí lẹ́ máa fọwọ́ náà máa ṣe. Gbogbo nǹkan tọ́wọ́ náà bá tẹ̀ báyìí,
tó bá ti fọwọ́ kan nǹkan, gbogbo nǹkan tó bá ti fọwọ́ kan rere ló máa já sí títí ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ ṣé gan-an ni. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Bye o.